93 sáàmù ń pa ọlọ́run ni, ó sọ̀rọ̀ ń pa ọlọ́run ọba. Wọn ò kọ orúkọ ẹni tó kọ sáàmù yẹn, wọn ò kọ orúkọ ẹ̀ sí, so àmọ́ ẹni tó kọ sáàmù, but ẹni tó kọ sáàmù yẹn ó sọ̀rọ̀ ń pa títóbi ọlọ́run, ó sọ̀rọ̀ ń pa agbára ọlọ́run, ó sọ̀rọ̀ ń pa wípé kò sí ìjì kankan tó lè ṣẹlẹ̀ ní ilé ayé tá a wà yìí, ní ọ̀run fúnra ẹ̀ gangan lófurufú tàbí lábẹ́ ilẹ̀ tó lè ga dé ìtẹ́ ọlọ́run. Kò ní fi ṣe bí ìjì yẹn bó ṣe lè lágbára tó, kò lè ga dé ibi tí ìtẹ́ ọlọ́run wà. Ìyẹn ni pé God is in control, ọlọ́run ló ń ṣàkóso ohun gbogbo, ló ń jẹ́ bẹ́ẹ̀. Wípé agbára ọlọ́run ó borí ohun gbogbo, kò sí kankan tó ń ṣẹlẹ̀ tó ọlọ́run ò mọ̀ ń pa ẹ̀. Ìkan tí ẹ tó kọ Psalm 93 tó ń sọ nìyẹn, wípé ọlọ́run yìí ó ti wà ká tó fìdí ayé sọlẹ̀ o. Ọlọ́run yìí ló bí gbogbo èèyàn, ṣùgbọ́n kò sẹ́ni tó bí ọlọ́run yìí o. Ó ti wà káyé tó wà, ó wà nígbà táyé wà, ó dẹ̀ máa wà nígbà táyé ò ní sí mọ́. So orin ayọ̀ ni wọ́n máa fi, àwọn ọmọ Ísírẹ́lì máa fi ń kọ orin ayọ̀ ni, láti sọ nípa títóbi agbára ọlọ́run, láti gbé agbára ọlọ́run, láti gbé lárugẹ, láti jẹ́ kí àwa atajọ́mọ ọlọ́run mọ̀ wípé kò ní fi ṣe nǹkan tá a lè là kọjá lórílẹ̀-èdè àlàyé inú ayé tá a wà yìí, kò ní fi ṣe nǹkan kan tó lè ṣẹlẹ̀ even lábẹ́ ilẹ̀ àbí lófurufú tó lè lágbára tó ọlọ́run tó dá gbogbo nǹkan tó wà lófurufú, tó wà lórí ilẹ̀, tó dẹ̀ wà lábẹ́ ilẹ̀. Ọlọ́run lágbára ju gbogbo nǹkan yẹn lọ. So mo fẹ́ fi ọ̀rọ̀ ìyànjú kékeré kí n fi ṣe àlàyé kó lè yé wa, ká lè fi mọ̀ pé lóòótọ́ ọlọ́run ló ń ṣàkóso ohun gbogbo. Ìtàn Jónà, tá bá rántí ìtàn Jónà, nígbà tọ́lọ́run rán Jónà pé kó lọ sí Nínífè, àkọ́rí ọ̀rọ̀ ìyànjú yẹn ni pé ọlọ́run ló ń ṣàkóso ohun gbogbo. Ìgbésẹ̀ ìpéyàn kan ń rò pé kí ni ṣàkóso rẹ̀ lórí, ọlọ́run ló ń ṣàkóso lórí ohun gbogbo, ó ní àkọlé ọ̀rọ̀ ìyànjú wa yẹn. So gbogbo wa bá ṣe máa ní ìfọ̀kànbalẹ̀ nínú ayé yìí nígbà tí rògbòdìyàn tó bá ń ṣẹlẹ̀, ká má bẹ̀rù, ká lè fọkànbalẹ̀, how to rest securely even nígbà storm, òun ni. Nítorí pé ọlọ́run yìí ó ga ju ìjì lọ, ọlọ́run yìí ó lágbára lórí ìjì. Tí ìjì bá dìde, ọlọ́run á pàṣẹ fún ìjì pé kó dákẹ́ jẹ́. Ìjì gbọ́dọ̀ gbọ́ tirẹ̀ ni. So ká lè fọkàn wa balẹ̀ pé kò sí nǹkan, kò sí ìṣòro kankan tó ga tó ọlọ́run, kò sí nǹkan tá lè là kọjá tó tó ọlọ́run, kò sí nǹkan kan tọ́lọ́run yìí tí kò lè ṣe. Bó ṣe láṣẹ lórí òfurufú, bẹ́ẹ̀ ló láṣẹ lórí ilẹ̀, bẹ́ẹ̀ ló dẹ̀ láṣẹ nínú omi àti lábẹ́ omi pàápàá. So máa lo àpẹẹrẹ ti Jónà. Nígbà tọ́lọ́run rán, ẹni tí ò bá mọ ìtàn yẹn dáadáa, ẹ lè lọ ka ìwé Jónà kó pọ̀. Nígbà tọ́lọ́run fẹ́ rán Jónà níṣẹ́ lọ sí Nínífè, Jónà kọ́ ni wòlíì tó jẹ́ àgbà, wòlíì kékeré ni Jónà. Àwọn wòlíì tó jẹ́ àgbàlagbà tán níwà experience, tán ti bọ́lọ́run rìn gidi, wọ́n wà. Ọlọ́run ò rán àwọn wòlíì yẹn, ó ní ìdí tọ́lọ́run ṣe rán Jónà. Ọlọ́run mọ̀ pé Jónà reputation Yorùbá, Jónà ò fẹ́ kò fẹ́ kó sọ pé wòlíì tòun ọ̀rọ̀ tó bá sọ pé kò kì í ṣe. So tara ẹ̀ ọ̀rọ̀ tí kò ṣe pé kò bẹ̀rù ọlọ́run, ó bẹ̀rù ọlọ́run, ó dẹ̀ mọ ọlọ́run o, bọ̀ kò fẹ́ jẹ́ wòlíì tó jẹ́ pé ó máa ríran tí ìran ẹ̀ tí ò ní ṣe. So tara ẹ̀, reputation ara ẹ̀ ó wà at stake. So ọlọ́run mọ̀ pé irú òun yẹn gangan ló fẹ́ rán. Ọlọ́run rán Jónà wípé mo fẹ́ kó lọ sọ fún wọn ní Nínífè, torí Nínífè wọ́n ń fọmọ wọn fi ń bọ òrìṣà, nǹkan burúkú ni wọ́n ń ṣe, gbogbo àwọn nǹkan tọ́lọ́run ò fẹ́ òun ni wọ́n ń ṣe. Kò dẹ̀ kì í ṣẹ̀bi wọn, kò sẹ́ni tó ti lọ wàásù fún wọn rí. Gbogbo àwọn wòlíì yẹn kò sẹ́ni tó lọ sí Nínífè láti lọ wàásù fún wọn. Mo dẹ̀ fẹ́ pa wọ́n run, ṣùgbọ́n kí tó pa wọ́n run, mo fẹ́ kó lọ sọ fún wọn, lọ síbẹ̀ lọ sọ fún wọn pé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ṣe gbogbo ni mo rí, ó dẹ̀ kò jẹ́ kí inú mi dùn. Èmi dẹ̀ ni ọlọ́run, mo fẹ́ pa gbogbo Nínífè, mo máa parẹ́ ní 40 ọjọ́. Lọ bá mi sọ fún wọn bẹ́ẹ̀. Jónà wá dá ọlọ́run lóhùn wípé mo mọ̀ ẹ́ dáadáa ọlọ́run, mo mọ̀ ẹ́ dáadáa páláàánú ni ọ́, aláàánú ayérayé.
tí mo bá lọ sọ fún wọn wípé o fẹ́ pa wọ́n run lógójì ọjọ́, táwọn yẹn tán bá lọ bẹ̀bẹ̀, tán bá lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, tán dẹ̀ sọ pé àwọn máa yí padà sọ Ọlọ́run, ò wá ní ṣe bẹ́ẹ̀ mọ́, òun á wá di wòlíì èké. Wọ́n wá sọ pé òun tó ń lọ lagogo tó ń lọ sọ fún wọn pé Ọlọ́run fẹ́ pa wọ́n run ní ogójì ọjọ́ ti kọjá, kò sí kankan tó ṣẹlẹ̀ sí wọn o, ó lóun ò jẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀. So Ọlọ́run mọ̀ pé ó máa ṣe bẹ́ẹ̀ torí gbogbo Ọlọ́run mọ òpin nǹkan láti ìbẹ̀rẹ̀, ó dẹ̀ ti mọ ìbẹ̀rẹ̀ láti òpin. So Ọlọ́run wá sọ pé òkè Jónà yẹn gangan làwọn fẹ́ lò, so that Jónà á lè sọ pé òun ò ní lọ, Jónà á lè ṣe nǹkan tó Ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀. Nígbà tí Jónà dẹ̀ máa bọ́ sínú omi, tó bọ́ sínú ṣíìpù, storm wà, ìjì bẹ̀rẹ̀ sí ní gbé, torí tẹ̀ṣẹ̀ bá ti wà nínú àwọn tó wà lórí omi, ìjì máa ṣẹlẹ̀, bómi ṣe máa ń jà nìyẹn, ìjì máa ṣẹlẹ̀. So ìjì ṣẹlẹ̀, nígbà tí ìjì ṣẹlẹ̀, àwọn yẹn sọ pé ẹlẹ́ṣẹ̀ kan wà láàrin wọn àti rẹ̀ tó ṣe nǹkan tí ò dáa. Ta ló ṣẹ̀ nínú bí yìí sí, torí ọkọ̀ yìí fẹ́ dà sínú omi o. Jónà sọ pé kò tiẹ̀ nídìí pé wọ́n ń ṣe, tí wọ́n máa ń ṣe gègé láti mú ẹni tó ṣẹ̀ ni. Jónà ní kò nídìí pé ṣe nǹkan kan òun lòún ṣẹ̀, òun ṣàìgbọràn sọ́lọ́run, ẹ ju òun sínú omi, tẹ́ bá ti ju òun sínú omi, ọkọ̀ yín á máa lọ, gbogbo yín ẹ̀ délẹ̀. Nǹkan tọ́lọ́run dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn. So nígbà tí wọ́n dẹ̀ ju Jónà sínú omi, ẹja ńlá tó wà nínú omi yẹn, ẹja táwọn ará Nínífè ń bọ, torí ẹja ni wọ́n ń bọ Ọlọ́run ẹja, Oannes lórúkọ ẹ̀ jẹ́, mi ìlòpọ̀ lórúkọ Yorùbá, Oannes, fẹ́ tó bá fẹ́ ṣe research. Ẹja ńlá tó wà nínú omi, ẹja yẹn làwọn ará Nínífè ń bọ, tí wọ́n á máa fọ àwọn ọmọ wọn ṣe sacrifice fún. Àwọn Assyrians náà ò ní wọ́n ń bọ, even up to títí jayé òní, àwọn kan sì lọ ń bọ àwọn ẹja yẹn nínú odò, bóyá iye máa ja ọ̀sán tí èèyàn ń pè wọ́n. Wọ́n sì máa gbà, mo rántí ìgbà tí mo ṣì wà Nàìjíríà ní Warri, àárọ̀ kùtùkùtù Monday ẹ̀ máa rí wọn tí wọ́n á ti wọṣọ funfun, tán máa gbé oríṣiríṣi nǹkan sórí, tán máa to gbogbo nǹkan tán máa fi ṣe sacrifice gbogbo, máa lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ omi yẹn láàárọ̀ kùtùkùtù. So wọ́n sì ṣe up to ìgbà tí mo sì rántí ní Nàìjíríà. So àwọn ará Nínífè, ẹja yẹn ó ní wọ́n ń bọ, Ọlọ́run inú omi yẹn ni wọ́n ń bọ, náà máa ń ṣe gbogbo sacrifice sí. So ẹja yìí lọ́lọ́run pàṣẹ fún pé lọ gbé Jónà mì. Ìwọ ẹja tí wọ́n ń bọ tán rò pé ìwọ Ọlọ́run, ìwọ lágbára ní gbogbo nǹkan, gbé Jónà, gbé mi. O dẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan kan pẹ̀lú Jónà, kí Jónà kàn fi inú ẹ̀ kó kàn fi ṣe lé mi. O gbọ́dọ̀, gbogbo nǹkan tó jẹ́ digestion tó yẹ kó digest Jónà, Ọlọ́run tó lágbára jùlọ kò jẹ́ kó lè ṣe Jónà ní nǹkan kan. Jónà kàn wà nínú ẹja yẹn ni fọ́jọ́ 3. Ṣùgbọ́n Jónà fúnra ẹ̀ gan mọ̀ pé kò sọ́nà àbáyọ, àfi kóun lọ sí ibi tọ́lọ́run rán òun pé kóun máa lọ. So Ọlọ́run wá pàṣẹ, nígbà tí Jónà ti bẹ Ọlọ́run nínú ẹja yẹn, ló ti bẹ Ọlọ́run wò pé ìwọ Ọlọ́run dáríjì mi, mo ti ṣe tán, mo fẹ́ lọ jíṣẹ́ tó rán mi sí, mo máa lọ jẹ. Ọlọ́run sọ fẹ́ ẹja yẹn wípé òkè, ó yá lọ pọ̀ sórí ilẹ̀, má pọ̀ sínú omi o, lọ pọ̀ sórí ilẹ̀. Nítorí kíni? Because tó bá lọ pọ̀ sínú omi, àwọn tó ń bọ Ọlọ́run ẹja yẹn, tó ń bọ ẹja yẹn àsọ Ọlọ́run, wọn ò ní rí pé ẹja yẹn ló gbé Jónà wá. Ọlọ́run sọ wípé lọ pọ̀ Jónà sórí ilẹ̀ gbígbẹ ni kò pọ̀ Jónà sí. Nígbà tẹ́ja yẹn tó máa fi gbé Jónà dé orí ilẹ̀, tó pọ̀ Jónà síta tí kankan ò ṣe Jónà, ẹ̀rù bà gbogbo àwọn tó ń bọ Ọlọ́run ẹja. Ṣé Ọlọ́run tí gbogbo wọn ń bọ tó ń sìn, ṣé òun náà ló gbé èèyàn? Kò dẹ̀ sí kankan tó lè fi ṣe èèyàn yẹn. Ẹni yìí lágbára ju ẹja tá à ń bọ lọ. Àwọn fúnra wọn gan mọ̀ wípé alágbára kan wà tó tún ju ẹja táwọn ń bọ gẹ́gẹ́ bí Ọlọ́run. So òun ṣe gba Jónà gbọ́ ní kíákíá. Nígbà tí Jónà sọ fún wọn wípé Ọlọ́run ló rán mi wá o, Ọlọ́run tó dá ọ̀run àti ayé, ó sọ pé ẹ ti ṣẹ̀ òun o, ó máa pa yín run within 40 days ni, kò ní ìdí kó tiẹ̀ ń preach, kò ní ìdí wàásù. Nígbà tán rí pé Ọlọ́run táwọn ń bọ, tí wọ́n ń fa àwọn ọmọ ṣe sacrifice, tán ṣe gbogbo ẹ̀ fún Ọlọ́run yẹ̀yẹ́, Ọlọ́run yẹn ló dẹ̀ gbé Jónà, tí ò dẹ̀ lè, kò sí kankan tó ní gbé Jónà gbé ṣe. Ó tún gbé wá kí wọ́n kàn lè rí, ó dẹ̀ pọ̀ Jónà sílẹ̀, wọ́n rí. Irú Ọlọ́run yẹn kíákíá ni wọ́n sọ wípé Ọlọ́run eléyìí àfẹ́ kó pa wá run, rẹ́dí àti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀, a fẹ́ yí padà. Ọba wọn sọ wípé àti gbogbo èèyàn, ọkùnrin, obìnrin, ọmọdé, àtẹnukọ pàápàá, ẹ lọ ka Jónà, torí àkókò wa lè kábọ̀ kó pọ̀, ẹ lè ka pé gbogbo wa pátápátá la máa gbààwẹ̀.
ọjọ́ mẹ́ta kò sẹ́ni tó máa ẹ má fẹ́ ewúrẹ́ ẹ má fún ẹranko lóúnjẹ kankan, gbogbo èèyàn ló máa gbàdúrà tá a máa wojú ọlọ́run yìí, ọlọ́run tó lágbára ju ọlọ́run tá à ń sìn tá à ń bọ tẹ́lẹ̀ yìí, ó ní gbogbo wa máa sìn. Bí gbogbo wọn ṣe ronúpìwàdà tí Nínífè tán dẹ̀ bẹ̀rẹ̀ sí gba ti ọlọ́run, tán bẹ̀rẹ̀ sí ní sin ọlọ́run nìyẹn, ọlọ́run ó dẹ̀ dá wọn sí, kò dẹ̀ wá destroy wọn. Ṣé ẹ rí pé ọlọ́run ló wà in control? Ṣé ẹ rí pé ọlọ́run ló ṣàkóso? Torí Nínífè rò pé ọlọ́run ẹja yẹn òun ló ń ṣe gbogbo nǹkan fún wọn, tí wọn bá ní ìdánilójú ṣé wọn á lọ máa fọmọ wọn bọ irú ọlọ́run bẹ́ẹ̀ ni? Ṣé wọn á lọ máa fi gbogbo ayé wọn máa waste àti lọ máa sin irú ọlọ́run bẹ́ẹ̀ ni? But ọlọ́run tó wà ní in charge, ọlọ́run tó lágbára lórí ohun gbogbo, ọlọ́run tó lè ṣe ohun gbogbo, ọlọ́run tó mọ̀ pé Jónà lòun lè lò fún nǹkan bẹ́ẹ̀ ìsáǹsá lòun máa ní pé kó lọ ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Torí tó bá rán wòlíì àgbàlagbà lọ, wòlíì àgbàlagbà máa lọ jíṣẹ́ fún wọn ni, tọ́lọ́run bá dẹ̀ múṣẹ́ tí ò bá dẹ̀ múṣẹ́ tí wọ́n ní pọ́lọ́run ti rán wọn ṣẹ́, àwọn ti lọ jíṣẹ́. Òun ló ṣe rán lu Jónà yẹn. Ṣé rí pé ní gbogbo ẹ̀ àti bó ṣe rán Jónà o, àti ìjì tó ṣẹlẹ̀ o, bó ṣe ju Jónà sínú omi, àtẹja tó gbé Jónà mì, àtẹja tó lọ kọ Jónà, ṣé rí pé ọlọ́run ló ń ṣàkóso gbogbo nǹkan. Ọlọ́run ló lágbára lórí gbogbo nǹkan. Mo rò pé example yẹn mo rò pé ayé wa lórúkọ Jésù. Ẹ tí ò bá dẹ̀ tún yé dáadáa, ẹ lè ro ti àwọn ọmọ Hébérù 3 tí wọ́n sọ pé àwọn ò ní sin ọlọ́run Nebukadnesa, tán lọ kó wọn sínú iná ìléru, tán ní ká lọ kó wọn àtàṣọ wọn tán wọ̀ gbogbo ẹ̀, wọ́n kó wọn sínú iná ìléru. Nígbà tó máa fi wà nínú iná, ọba yẹn fúnra ẹ̀ lọ wò wọ́n pé kí ló ń ṣẹlẹ̀? Àwọn 3 la kó sínú iná, àwọn 4 là ń wò. Ìkan tó dẹ̀ wá jẹ́ ìkẹrin yẹn, ó mà jọ ọmọ ọlọ́run. Iná yìí ò ṣe nǹkan kan lára àwọn èèyàn yìí. Irú agbára wo leléyìí? Irú agbára wo làwọn èèyàn yìí ní? Ẹnìkẹ́rin yìí gangan irú agbára wo ló lò? Ọba yẹn ó ní kán kó wọn kúrò. Àwọn tí wọ́n kó wọn sí inú iná yẹn, ó ní kán tra àwọn yẹn, kán kó wọn sí, kán wo nǹkan tó máa ṣẹlẹ̀. Àwọn yẹn kí wọ́n ti ẹ̀dẹ́ sàlẹ̀ kó tó di pé iná yẹn kó tó di pé ó ti jó wọn. Kí lọba yẹn sọ? Ọba yẹn sọ wípé kò sí ọlọ́run kankan tó lágbára bí ọlọ́run Meshach, Shadrach àti Abednego. Ó ní ọlọ́run tí àwọn yẹn tí wọ́n ń sìn, ó ní kí gbogbo ó ṣòfin ni o, pé gbogbo ìlú òun àtòun fúnra Nebukadnesa, ọlọ́run tó lágbára tó lè gba àwọn ọmọ ẹ̀ nínú iná ìléru tí iná yẹn ò dẹ̀ lè ṣe nǹkan kan sí wọn, ọlọ́run yẹn làwọn á máa bọ, ọlọ́run yẹn làwọn á máa gbàdúrà sí. So ọlọ́run ló lágbára lórí ohun gbogbo, ọlọ́run ló ń ṣe àkóso lórí ohun gbogbo. Nǹkan tí Psalm 93 tó wà fún nìyẹn. So ìdí tá ṣe láti mọ̀ ni wípé ká lè ní fọkànbalẹ̀ nígbà tí ìjì bá ń jà, kò ní fi ṣe nǹkan tá à ń là kọjá. Tá bá ti nígbàgbọ́ tá mọ̀ wípé lóòótọ́ ọlọ́run ló ń ṣàkóso ohun gbogbo, kò sí nǹkan tó ọlọ́run yìí tí kò lè ṣe, kò sí ìṣòro kankan tó ga tó ọlọ́run tàbí tó ga ju ọlọ́run yìí lọ. Bigger than all my problems, bigger than everything. God is bigger than any mountain I can walk and not see. My God is bigger than all my troubles, bigger than everything. God is bigger than every mountain I can walk and not see. Àtòkè tá àti ẹ̀rí tá a mọ bó ṣe ga sí, tá a mọ ọ̀nà tá fẹ́ gbé gbà, ọlọ́run ga ju òkè yẹn lọ. Nǹkan tí Psalm 93 wà fún nìyẹn. Àti pé ọ̀rọ̀ rẹ̀, òtítọ́ ọlọ́run, ẹ̀rí ẹ̀, ọ̀rọ̀ rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀, testimony ọlọ́run, ọ̀rọ̀ rẹ̀ dúró ṣinṣin, ọ̀rọ̀ rẹ̀ dúró láéláé, ọ̀rọ̀ rẹ̀ ò yí padà. Bó ṣe sọ ọ̀rọ̀ rẹ̀ ní 1000 years ago, bẹ́ẹ̀ ló sì ṣe wà lénìí. Kò yí padà, kò ṣe àwọn olóṣèlú tí wọ́n á débẹ̀ lénìí tí wọ́n á tún yí òfin tí wọ́n á yí padà. Tọ́lọ́run ò yí padà. Bó ṣe sọ ọ̀rọ̀ ẹ̀ láti ìgbà wọ́n ti kọ sínú Bíbélì, bẹ́ẹ̀ ló dẹ̀ sì ń ṣiṣẹ́, kò yí padà. Ohun kan tó kàn fẹ́ látọ̀dọ̀ gbogbo wa ká gbẹ́kẹ̀lé nínú gbogbo ìjì ni pé ìwà mímọ́, nítorí mímọ́ lọ́lọ́run. Ẹni tó máa bọ́ lọ́run yìí rìn á jẹ́ tó ń hùwà mímọ́. Ó ti tọ́. Tá bá ti lè máa hùwà mímọ́, nítorí mímọ́ lọ́lọ́run,
a lè gbọ́kàn wa lé Ọlọ́run ní gbogbo nǹkan pé kò ní fi ṣe nǹkan tó bá ṣẹlẹ̀. Ọlọ́run tóbi jù lọ, Ọlọ́run sì máa gbà wá nínú gbogbo ìjì ayé. So a lè rí i pé Jésù Kristi fúnra wọn gan nígbà tí ìjì dé, nígbà tí Jésù àtàwọn ọmọ ẹ̀yìn wọn wọ́n fẹ́ lọ wàásù ni o, wọ́n fẹ́ cross, wọ́n fẹ́ sọ ẹ̀kọ́ lọ sí ìlú mìíràn láti lọ ṣe ìwàásù. Kí ló ṣẹlẹ̀? níṣe nìjì bẹ̀rẹ̀ sí ní gbé bóòtì tán wà lórí ẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní gbé. Jésù ń sùn ni. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ láti lọ sọ fún Jésù wípé Jésù ẹ̀ ń sùn, ṣé ṣé ẹ mọ̀ pé ẹ má jẹ́ káwọn parun sínú ìjì burúkú ní ìjì eléyìí. Jésù dẹ̀ sọ fún wọn pé kí ló dé tẹ́ ẹ bẹ̀rù? Kí ló ń ṣe yín? Mo wà nínú bóòtì, mo wà nínú ọkọ̀ pẹ̀lú yín. Tí Jésù bá wà nínú ọkọ̀ pẹ̀lú wa, kò sí nǹkan kan tó yẹ kó bà wá lẹ́rù. Mo wà nínú ọkọ̀ pẹ̀lú yín, ẹ dẹ̀ ń bẹ̀rù. Ṣé mo lè wà ń bí kẹ́dẹ̀ ṣègbé? Kí ni Jésù dẹ̀ ṣe? Ó dìde, ó dẹ̀ bá ìjì. Ó ní ìwọ ìjì dákẹ́jẹ́. Kí ni ìjì dẹ̀ ṣe? Ìjì dẹ̀ dákẹ́jẹ́ lóòótọ́, nítorí ìjì máa ń gbọ́ tirẹ̀. Ìjì máa ń gbọ́rọ̀, ó máa ń gbọ́ sí Ọlọ́run lẹ́nu. Ẹ jẹ́ ká ka Psalm 93. Psalm 93 nípa Ọlọ́run ọba ni. Ẹsẹ̀ kìíní, verse 1 sọ wípé Olúwa tó sọ̀rọ̀ nípa èyí, Yahweh ni o, Ọlọ́run májẹ̀mú ni o. Ṣé mọ̀ pé tá a bá ń porúkọ Ọlọ́run, wọ́n á mọ orúkọ Ọlọ́run tí wọ́n ń lò. Ẹni tó kọ Psalm 93 fẹ́ ká mọ̀ wípé Ọlọ́run tóun sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, Ọlọ́run májẹ̀mú ni o, tó ní májẹ̀mú pẹ̀lú àwa èèyàn, tí kò dẹ̀ kì í da májẹ̀mú o, tó bá ti ṣe májẹ̀mú ẹ̀ bó ṣe máa ń rí nìyẹn. Àfi tá a bá fúnra wa gan, tá a bá bàjẹ́, bọ̀ tá a bá ti ba sáìdì tiwa jẹ́ ń bẹ̀, Ọlọ́run yìí, Ọlọ́run tó ń pa májẹ̀mú, tó máa ń pa á mọ́ ni. So ó sọ pé Olúwa jọba, ìyẹn Ọlọ́run tó ṣe májẹ̀mú pẹ̀lú wa. Ó jọba o, our God reigns o. Ọlọ́run ló ń jọba lórí ohun gbogbo o. President ẹnìkankan kò lè rọ̀ ọ́ lóyè ni o. Kò ṣe pé kò ní táàmù, kì í ṣe pé tó bá lo ọdún 8 ó máa kúrò ńbẹ̀. Rárá o, kò síbi kankan tó ń lọ. Ká tó dá ayé ló ti jẹ́ ààrẹ, ló ti wà ńbẹ̀. Ààrẹ tiẹ̀, ààrẹ ayérayé ni. Kò síbi kankan tó ń lọ. Kò sọ́lọ́run mìíràn lẹ́yìn rẹ̀. Òun nìkan náà ló jọba. Ó jọba lórí ayé, ó jọba lórí ohun gbogbo. Ó dẹ̀ ti sọ fún wa wípé Hebrews 13 verse 8 sọ fún wa wípé Jésù Kristi òun náà ni ọ̀kan lánàá ọ̀kan lánàá ni o, lénìí òun náà ni, títí láéláé òun náà ni. Olúwa jọba, ó jọba títí ayérayé ni. So Olúwa jọba, ó wá ń ròyìn bí agbára Ọlọ́run ṣe rí. Ó ní ọlá ńlá ni ó wọ̀ lé aṣọ. Ó fi ọlá ńlá ó fi ṣe aṣọ ni o. Ọlá tá à ń sọ̀rọ̀ nípa èyí, ó kàn wọ̀ ọ́ lé aṣọ ni o. Ọlá ṣe máa ń sọ pé alágbádá ńlá parí ọlá. Alágbádá ńlá ni, ó wọ ọrọ̀, ó gbé ọrọ̀ báyọ̀ dẹ̀ kó fi ṣe aṣọ ni ó wọ̀. Ifá lábẹ́ aṣọ ọrọ̀ tó wọ̀ yẹn, oòrùn ló wà lábẹ́ ẹ̀. Ọlá ṣe tún máa ń pè ní alágbádá iná. Oòrùn wà lábẹ́, ó wá gbé aṣọ ńlá, agbádá ńlá yẹn, ó gbé wọ̀ ni. Ó gbé wọ̀. So ó sọ pé ọlá ńlá ló wọ̀ lé aṣọ. Agbára ni Olúwa tó wọ̀ lé aṣọ o. Aṣọ tó wọ̀ yẹn, agbára ni, ta ló lè fọwọ́ kàn oòrùn? Agbára ńlá òun ló wọ̀ lé aṣọ. Ó wá fi ara rẹ̀, ó di ara rẹ̀ ní àmùrè pẹ̀lú agbára ni o. Àmùrè tó fi irú àmùrè táwọn sẹ̀lẹ̀ máa ń di àwọn kérúbù and séráfì yẹn. Ó fi agbára, títóbi agbára rẹ̀, ó fi di ara rẹ̀ lámùrè ni. Kò sálágbára kankan tó lágbára tó. Nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. Gbogbo agbára ti Ọlọ́run yìí òun ni. So ó fi ìdí ayé, ó dẹ̀ fi múlẹ̀ tí kò lè yí láéláé. Ta ló lè ṣerú ẹ̀? Inú ayé ta wà yìí, ó fìdí ẹ̀, ó dẹ̀ fi múlẹ̀, kò dẹ̀ lè yí. Tó ló ń bi Jóòbù, tá a bá rántí gbà tá a ṣe Jóòbù. Ó ní Jóòbù, ṣó mọ̀ pé ayé tí mo gbé kalẹ̀ yìí, ṣó mọ̀ pé ó ní foundation ṣá. Jóòbù ní òun ò mọ̀. Ó ní ó mọ ibi tó wà ní ayé tó wà yìí, ó ní foundation, ó ní ó ṣe lè yí. Mo gbé dúró ni, ó ní foundation. So òun fún ara rẹ̀ ló fìdí ayé, ó fi múlẹ̀ ni. Ayé ò dẹ̀ lè yí, kò lè yí rárá.
bó ṣe fi múlẹ̀ láti ìgbà tó ti dá ayé bẹ́ẹ̀ ló ṣì wà lẹ́yìn, bẹ́ẹ̀ ló dẹ̀ máa wà títí Jésù Kristi á fi dé. Ṣe rí i pé Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi, títóbi òun ni Ọlọ́run. Verse 2 ó sọ wípé láti ìgbà àtijọ́ lé a ti fi ìdí ìtẹ́ rẹ̀ kalẹ̀. Láti ìgbà àtijọ́ ni a ti fi ìdí ìtẹ́ rẹ̀ a ti fi kalẹ̀ o. Kò sẹ́ni tó mọ̀ ìgbà tí ó jọba o. Kò sẹ́ni tó mọ̀ ìgbà tá a dádé sórí rẹ̀ o. Kò sáńgẹ́lì tó mọ̀ ìgbà tá ń wọ bàtà sẹ́sẹ̀ rẹ̀ o. Kò sẹ́ni tó mọ̀, nítorí òun ló dá gbogbo nǹkan. Kò sẹ́ni tó dá, but òun ló dá gbogbo nǹkan. Kò sẹ́ni tó bí, òun ló bí gbogbo wa, ló bí gbogbo nǹkan láyé àtọ̀run. So láti ìgbà àtijọ́, from everlasting ni o, everlasting ká tó bí àwọn òkè, láti ìgbà àtijọ́ láti fi ìdí ìtẹ́ Ọlọ́run òun láti fi kalẹ̀. Àti ayérayé ni ìwọ. Ó ń fún ara ẹ̀ gangan ayérayé, ayérayé. Ìránṣẹ́ máa ń sọ pé ayérayé, ayérayé, ayérayé o, ayérayé làpáta tí mo gbójúlé o, ayérayé làpáta tí mo gbójúlé. Ayérayé ni o. Ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ kẹjọ, Revelations 1:8. Ó ní èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin ni Olúwa wí, ẹni tí ó ń bẹ, tí ó ti wà, tí ó sì ń bọ̀ wá, Olódùmarè. Kò sọ Ọlọ́run mìíràn lẹ́yìn rẹ̀. Òun ni o, òun ni. Ìtẹ́ rẹ̀ àwọn wòlíì, àwọn àtijọ́ wọ́n rí. Ọlọ́run ṣí wọn lójú, Ọlọ́run ṣí Àìsáyà lójú, Àìsáyà rí. Àwọn wòlíì ti New Testament náà, Ọlọ́run ṣí wọn lójú, àwọn náà rí ìtẹ́ Ọlọ́run. Àwa Kìrìsìtẹ́nì ní lákòókò tiwa náà, gbogbo ẹni tó súnmọ́ Ọlọ́run, tó ń fùwà, tó wà nínú ìwà mímọ́, tọ́lọ́run lórí ọ̀fẹ́, tó fẹ́ ṣí ìtẹ́ wọn fún, Ọlọ́run ṣí ojú wọn. Even ojú ọmọdé lásán tó kàn ń béèrè pé I just want to see your throne. Ó ti ṣí ojú ọmọdé láti rí ìtẹ́ rẹ̀ rí. So ìtẹ́ yẹn kò yí padà. Àìsáyà rí dáadáa. Mo r'Olúwa tó jókòó síbi gíga. Mo r'Olúwa tó jókòó síbi gíga. Aṣọ mo r'Olúwa tó jókòó síbi gíga. Àìsáyà ló sọ bẹ́ẹ̀. Àìsáyà ń gbàtọ́ Ọlọ́run ṣe ojú ẹ̀, ó r'Olúwa níbi tó jókòó sí níbi gíga. Ó rí pé aṣọ ìgúnwà Ọlọ́run ó kún gbogbo tẹ́ḿpìlì, ó kún ni. So láti ìgbà àtijọ́ òun ni ìtẹ́ yẹn ti wà. Kò sẹ́ni tó mọ̀ ìgbà tí wọ́n ṣe ìtẹ́ yẹn. Kò sáńgẹ́lì kan tó mọ̀. Títí ayérayé ló dẹ̀ máa wà. Ọlọ́run ayérayé ni. So verse 3 sọ wípé ìṣàn omi gbé ohùn wọn sókè. Ìyẹn ní gbogbo ìjì ayé o. Ìṣàn omi máa ń gbóhùn wọn sókè o. Ó ní Olúwa, ìṣàn omi gbé ohùn wọn sókè. Wọ́n sọ́ọ̀mù ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n gbóhùn wọn sókè o. Ìṣàn omi gbé rírú omi wọn, wọ́n gbé sókè. Wọ́n gbé sókè. Ṣùgbọ́n bó ṣe gbé sókè tó kò lè ká débi tọ́lọ́run wà. Ọlọ́run sì lágbára lórí gbogbo ìjì náà. Àtomíyalé o, àtìgbà tó kùn bá ya o, àtìgbà tí storm bá fẹ́ yí o, gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run wà in control. Ká fọkàn wá balẹ̀. Ọlọ́run ló ń ṣàkóso ohun gbogbo. Ká má jẹ́ kí nǹkan kan máa dún màhúmàhú mọ́ wa mọ́. Ẹni tó bá ti lọ́lọ́run ó mà lóhun gbogbo. Ká gbẹ́kẹ̀lé Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. So ìṣàn omi ó gbóhùn wọn sókè, Olúwa. Ìṣàn omi gbóhùn wọn sókè o, kò sí kó má gbé sókè. Nínú ayé tá a wà yìí kò sí kí rògbòdìyàn mọ́ wà. Ó máa wà, ìṣàn omi máa gbóhùn wọn sókè. Ṣùgbọ́n kò sí bó ṣe lè gbé sókè sí tó, kò lè ga débi tí Ọlọ́run wà. Kò lè ga dé ìtẹ́ Ọlọ́run. Nítorí náà tọ́lọ́run bá ti bá sọ̀rọ̀, ó máa dákẹ́ jẹ́ ni. Ó máa dákẹ́, ó gbọ́dọ̀ gbọ́ràn sọ́lọ́run lẹ́nu. So ní verse 4, ẹ lè lọ rántí tẹ́ bá ẹ lè ka Mark 4:35-41. Mark 4:35-41 bí ti Jésù Kristi ti bá ìjì wí. Ẹ máa rí bí ìjì yẹn bó ṣe ń ru tó fẹ́ da ọkọ̀ yẹn sínú omi, tí Jésù dẹ̀ pàṣẹ fún ìjì yẹn wípé ìwọ ìjì dákẹ́ jẹ́. Ní verse 4 ìjì dẹ̀ dákẹ́ jẹ́ lóòótọ́. So ní verse 4 wá sọ wípé Olúwa lí ológo. Olúwa ó nìkan ní ológo. Kò sí Ọlọ́run kankan níbi kankan, kò sí èèyàn kankan tó lè sọ pé òun ológo. Ọlọ́run yìí nìkan
ọlọ́run tó dá ọ̀run àti ayé, ọlọ́run yìí nìkan kò ní ológo. Ó ní ògo ju wa gbogbo ariwo omi púpọ̀ lọ. Kò ní í fi ṣe báriwo omi náà ṣe pọ̀ tó, kò ní í fi ṣe bí ìjì náà ṣe pọ̀ tó. Ó lè jìjìjì kó dàbí pé ó fẹ́ gbéyàn lọ, irọ́ ni, kò gbé wa lọ bì kankan lórúkọ Jésù. Nítorí pé ọlọ́run wa ó ní ògo ju ariwo omi púpọ̀ lọ. Ó ní ògo ju rírú omi ńlá, kí omi yẹn kó rú kó rú kó rú kó rú kó rú. Olúwa lógo jù lọ o. Ariwo yẹn ó máa dákẹ́ jẹ́ nígbà tó ọlọ́run bá bá sọ̀rọ̀. Àní ju agbára rírú omi òkun lọ. Ọlọ́run yìí ó lógo ju agbára rírú omi òkun lọ. Dáfídì sì ẹ̀ sọ pé nígbà tó òkun rí, kí lòkun ṣe? Òkun sá. Ó ní nígbà tí Jọ́dánì rí, ó ló padà sẹ́yìn. That is the God that we serve. Kò ní fi ṣe bó ṣe lè pariwo kó rú kó rú kó rú kó rú. Ó máa gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ni, nítorí pé ọlọ́run ní ògo ju gbogbo ariwo ìjì ayé yìí lọ. Ní verse 5 ó wá sọ wípé òtítọ́ ni ẹ̀rí rẹ̀, his testimonies are true. Òótọ́ ni o, gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó wà nínú bíbélì òótọ́ ni o. Àwọn tàtẹ̀yìnwá wọ́n ti try ẹ̀, wọ́n dẹ̀ rí pé òótọ́ ni. Gbogbo àwọn tó ti wá ṣáájú wa ni wọ́n ti try ọ̀rọ̀ náà, wọ́n dẹ̀ rí pé òótọ́ ni. Àwa tá ṣì wá ń sìn náà ó ṣeṣẹ́ fún wa. Àwọn tó sì tún ń bọ̀ lẹ́yìn wa tí Jésù ò bá tí ì dé, ọ̀rọ̀ náà á máa ṣeṣẹ́ fún wọn. Ọ̀rọ̀ náà kò yí padà. Ọ̀rọ̀ rẹ̀ dúró. Ọba tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ, òun ni ọlọ́run tá à ń sìn yìí. Òtítọ́ òun ni ẹ̀rí rẹ̀ o. Very truth, his testimonies, very very true. Òótọ́ ni o. Ìwà mímọ́ òun ló wá yẹ ilé rẹ̀ o. Ibi tí ó ti wá kù sí nìyẹn. Ọlọ́run tó lágbára gíga yìí, ọlọ́run tí ìjì ń gbọ́ tirẹ̀, ọlọ́run tó tóbi ju gbogbo ènìyàn lọ, tó ga ju gbogbo ènìyàn lọ, tó lágbára ju gbogbo ènìyàn lọ. Ọlọ́run yìí ẹ̀rí rẹ̀ sì dúró, ọ̀rọ̀ rẹ̀ ò kì í yẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ dúró títí láéláé torí ọ̀rọ̀ rẹ̀ ni ẹ̀rí rẹ̀. Ṣùgbọ́n ìwà mímọ́ òun ló fẹ́ nínú ilé rẹ̀ o. Ẹni tó máa bá ru ọlọ́run yìí rìn, ẹni tó máa rí títóbi agbára ọlọ́run yìí, á jẹ́ tó ń gbé ìgbé ayé mímọ́. Á jẹ́ tó ń gbé ìgbé ayé mímọ́. Torí tí ò bá gbé ìgbé ayé mímọ́ kò lè rán ọlọ́run o, kò dẹ̀ lè bá ọlọ́run rìn. Ìwà mímọ́ ni ó yẹ ilé rẹ̀. Láéláé ni o, kò ṣeé yí padà. Kì í ṣe pé bóyá àwọn tàtijọ́ àwọn yẹn náà ní àti gbé ìgbé ayé mímọ́, àwa ti nísìn kò ní ìdí pé irọ́ o, títí láéláé ni o. Nítorí mímọ́ lọlọ́run yìí. Ibi tó jókòó sí mímọ́ ni. Adé tó wà lórí ẹ̀ mímọ́ ni. Bàtà tó wà lẹ́sẹ̀ mímọ́ ni. Gbogbo nǹkan nípa ọlọ́run yìí mímọ́ ni. So ẹni tó bá fẹ́ bá rìn ó láti jẹ́ ẹni tó ń gbé ìgbé ayé mímọ́. Nígbà náà Olúwa sọ̀rọ̀ sí òkun. Kò sí bókun ṣe lè pariwo tó, òkun á dẹ̀ dákẹ́ rọ́rọ́ níwọ̀n ìgbà tá bá ti ń gbé ìgbé ayé mímọ́. Ọ̀rọ̀ ọlọ́run òótọ́ ni o. Jẹ́ kí n conclude pẹ̀lú yẹn. Ọ̀rọ̀ ọlọ́run òótọ́ ni. Isaiah 54 verse 10, a lè ṣí bíbélì wa ká wo ìlérí tọ́lọ́run tó ṣe fún wa ní Isaiah 54 verse 10. Isaiah 4 ẹsẹ̀ 1 àti 2. Ó sọ wípé nítorí àwọn òkè ńlá yìí ò ṣí lọ. Àwọn òkè ńlá máa ṣí lọ. Ó máa dàbẹ́ ní pé wọ́n ò ní ṣí, but wọ́n á ṣí lọ, wọ́n máa ṣí. Ìlérí tọ́lọ́run ṣe fún wa nìyẹn o. Ó ní nítorí àwọn òkè ńlá yìí ò ṣí lọ, a ó sì ṣí àwọn òkè kéékèèké nídìí. Gbogbo àwọn òkè kéékèèké yẹn náà la máa ṣí nídìí. Ṣùgbọ́n ó sọ pé oore òun kò ní fi wá sílẹ̀ o. Ìlérí tó ṣe fún wa nìyẹn. Ọlọ́run májẹ̀mú sì ni o. Ó ní ṣùgbọ́n oore èmi kì yóò fi ọ́ sílẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni èmi kì yóò sì ṣí májẹ̀mú àlàáfíà mi nípò. Májẹ̀mú àlàáfíà tí mo ní pẹ̀lú yín. Májẹ̀mú àlàáfíà tí mo ti ṣe pé mo máa fún yín lálàáfíà. Májẹ̀mú náà mi ò ní ṣí nípò. Mi ò ní yẹ májẹ̀mú náà. Ni Olúwa wí. Olúwa ló sọ bẹ́ẹ̀ o, kò ṣe Prophet Isaiah o. Olúwa ló fẹnu ara wọn sọ bẹ́ẹ̀ pé ni Olúwa wí tí ó ṣàánú fún ọ. Májẹ̀mú ìlérí
tọ́lọ́run ní pẹ̀lú wa nìyẹn. Òun ni ẹni tó kọ Psalm 3 ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run májẹ̀mú, wípé torí ó ní májẹ̀mú pẹ̀lú àwa èèyàn, ó ní májẹ̀mú pẹ̀lú àwa tá jẹ́ ọmọ rẹ̀, májẹ̀mú àlàáfíà tó ṣe fún wa kò ní kúrò, Ọlọ́run ò ní yí nípò níwọ̀n ìgbà tá a bá ti ń gbé ìgbé ayé mímọ́. So ẹ má jẹ́ ká bẹ̀rù, ẹ jẹ́ ká máa rántí wípé Ọlọ́run ló ń ṣàkóso ohun gbogbo. Ọlọ́run májẹ̀mú ni, kò kí ń da májẹ̀mú, kò kí ń ba májẹ̀mú jẹ́. Ẹ̀rí Ọlọ́run sì dúró ṣinṣin, ọ̀rọ̀ rẹ̀ gbogbo òótọ́ ni o. Ọ̀rọ̀ rẹ̀ gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run bá ti sọ òótọ́ ni. Tá a bá ṣe nǹkan tí kò yẹ ká ṣe nìkan ni kò ní ṣeṣẹ́, ṣùgbọ́n tó bá jẹ́ pé a tẹ̀lé òfin tọ́lọ́run fún wa, gbogbo ọ̀rọ̀ rẹ̀, ẹ̀rí rẹ̀ òótọ́ ni o. A lè dúró ṣinṣin nínú Ọlọ́run. So you can trust God. You can put your life in his hands. Ayé wa, ẹ̀mí wa ó safe lọ́wọ́ Ọlọ́run o, fẹ́ni tó bá gba Jésù ṣe ní Olúwa àti olùgbàlà rẹ̀. Ṣùgbọ́n ṣé gbogbo èèyàn lọ́lọ́run bá sọ bẹ́ẹ̀? Gbogbo èèyàn ló bá ní májẹ̀mú, ṣùgbọ́n májẹ̀mú yẹn ó lẹ́ni tó lè ṣiṣẹ́ fún, ó lẹ́ni tó lè ṣiṣẹ́ fún, nítorí Ọlọ́run yìí, Ọlọ́run mímọ́ ni. Ọlọ́run yìí sì rèé, kéèyàn tó lè wọ májẹ̀mú pẹ̀lú èèyàn láti jẹ́ ọmọ rẹ̀. So ẹni tí ò bá ń ṣọmọ rẹ̀, tí gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, kò lè gbádùn májẹ̀mú yẹn. Májẹ̀mú yẹn ò tí ì kàn án. Téèyàn bá gba Jésù Kristi nìkan, òun ni ló lè wà nínú májẹ̀mú àlàáfíà. Májẹ̀mú tọ́lọ́run ṣèlérí fún wa wípé òun ò dẹ̀ ní, májẹ̀mú yẹn kò ní ṣípò, òun ò ní mú kúrò níbi tó wà. So 1 John, Jòhánù kìíní orí 5 ẹsẹ̀ 4 àti 5. 1 John chapter 5 verse 4 and 5. Mo kàn máa paraphrase ẹ̀ ní ẹnìkà fúnra yín. Ó sọ pé nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run, òun ló ṣẹ́gun ayé o. Ẹni tá a bí nípa ti Ọlọ́run kò ṣe ń pa ti ara, torí bíbí méjì ló wà. A bí wa ń pa ti ara láti inú ìyá wa, ṣùgbọ́n bíbí tẹ̀mí wà. So ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ẹni tí a bá bí nípa ti Ọlọ́run, tá a bí nípa ti ẹ̀mí, òun ló ṣẹ́gun ayé o. Ní verse 5 ó dẹ̀ wá ń ṣàlàyé fún wa pé ta ni ẹni tó ṣẹ́ ogun ayé yìí? Ta lẹni náà? Ó ní bí kò ṣe ẹni tí ó gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni Jésù ń ṣe. Ẹni tó bá gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni Jésù ń ṣe, tó dẹ̀ gba Jésù náà, òun ló ṣẹ́gun ayé o. Òun là ń sọ pé ọmọ Ọlọ́run o. Kì í ṣe pé ẹni tó kàn lọ ṣọ́ọ̀ṣì tó ń ṣiṣẹ́ fọ́lọ́run, that does not make you a child of God o. Ṣùgbọ́n ẹni tó ń tẹ̀lé òfin rẹ̀, ẹni tó gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà, tó sì bẹ̀rù Ọlọ́run yìí, tó sì ń tẹ̀lé òfin rẹ̀, òun là ń pè ní ọmọ Ọlọ́run. Spiritual identity ni. So tó bá ti gba Jésù Kristi sínú ayé rẹ̀, tó kàn lọ church, ó dẹ̀ ń ṣiṣẹ́ fọ́lọ́run, ó ń ṣe gbogbo ẹ̀, ṣe mọ̀, bọ̀ lójú èèyàn wá ti rò pé mi kúkú ń ṣẹ̀, mi ì lẹ́ṣẹ̀, mi ì ṣe nǹkan kan. Péyàn ò lẹ́ṣẹ̀, ìyẹn ò sọ pé èèyàn dọmọ Ọlọ́run o. Èèyàn kàn lè, you are just being nice, ó kàn nice ni. Ẹni tó bá jẹ́rìí Ọlọ́run, tó fẹ́ ní ara rẹ̀, tó dẹ̀ gbà á nínú ọkàn rẹ̀ pé Jésù Kristi lọmọ bíbí Ọlọ́run, mo dẹ̀ gba Jésù Kristi náà sínú ayé mi, ẹni tá à ń pè lọmọ Ọlọ́run nìyẹn. Ẹni tọ́lọ́run ní májẹ̀mú àlàáfíà pẹ̀lú òun nìyẹn. So tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, àbó tiẹ̀ ti gba Jésù Kristi tẹ́lẹ̀, but nígbà tí ìjì tómi yẹn ru sókè, tó tiẹ̀ mọ̀nà tó máa gbé gbà, àwọn èèyàn ti kọ́ ẹ gbogbo ibi tó lè lọ gbogbo, but ìwọ náà mọ̀ pé tí pè bá dún lẹ́yìn, ò lè méèkì ẹ̀. Olúwa ìfẹ́ tún wà, padà wá. Aláàánú lọlọ́run, aláàánú ni. Kò sígbà téèyàn padà tọ́lọ́run ò kì í gbàyàn, ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ jù fún wa lórúkọ Jésù. So tó bá fẹ́ wá gba Jésù sínú ayé rẹ, àbó tí gba Jésù tẹ́lẹ̀, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, nítorí tèmi lẹ ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́.
Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sì gbàgbọ́ lóòótọ́ pé lóòótọ́ ni Jésù Kristi wá tó dẹ̀ jíǹde, sórí Jónà tí mo sọ fún wa, nǹkan tó dúró fún náà nìyẹn ní Old Testament, wípé ilẹ̀ gbé Jésù mì lọ́jọ́ mẹ́ta, ṣùgbọ́n kí ló ṣe? Ó pọ Jésù jáde ni. So ìwọ tó bá mọ̀ wípé lóòótọ́ o fọ ẹnu ara rẹ sọ, o dẹ̀ ti gbàgbọ́ nínú ọkàn rẹ wípé Jésù Kristi yìí òun lolúwa àti olùgbàlà rẹ, Olúwa sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run pé a tún ti ní citizen tuntun. Wọ́n á máa kọ́ mansion lẹ lọ́jọ́ náà. Gbogbo wa lórúkọ Jésù àríra wa, gbogbo àwa ọmọ Síónì, kò sẹ́ni tó máa báwo ló ṣe ń sọ Yorùbá, kò sẹ́ni tó máa miss inú wa lórúkọ Jésù o. A máa ríra wa, a máa yọ̀ mọ́ra wa lórúkọ Jésù lọ́jọ́ náà. Today is a day of salvation. Today is a day of repentance. If you delay, tomorrow may be late. If you delay, tomorrow may be late. Jesus is coming to take us all home. There is danger if you delay. Thank you, Lord Jesus Christ. Thank you, Mother Lord.